má ṣe o kó má ṣe kó má ṣe o kó má ṣe ìran ibi kó má ṣe lórí mi kó má ṣe kó má ṣe o kó má ṣe aláìbí kó má ṣe láyé mi kó má ṣe oyè náà ọ̀nà mi ọ̀nà mi ọ̀nà mi ọ̀nà mi ọ̀nà mi kó má dojúrú kó má dojúrú ọ̀nà mi ọ̀nà mi ọ̀nà mi kó má dojúrú. Tora mo kìnìún a máa ṣaláìní mo ní ebi a sì máa pa wọ́n ṣùgbọ́n ẹni tó lọ́lọ́run kì ó jogún òfo Ọlọ́run nìkan mo fi ṣe gbọ́kànlé aláìbí ò gbọ́dọ̀ ṣẹ ìmọ̀ èṣù gbọ́dọ̀ ṣẹ o torí mo rẹ̀ ní gbójúlé. Tí o bá ti dá ẹ lóhùn gbé ìgbà tí fún. Jésù. Ọ̀gá. Wọ́n jẹ́ ìgbé wọ́n ti sí mi. Wọ́n jẹ́ ìgbé wọ́n ti sí mi. Kí ló wọ́? Wọ́n ti gẹ́ẹ̀sì mi. Wọ́n ti lọ. Ọlọ́pàá. Ọmọ ìjì mi. Ọkùnrin máa ń sọ fún Wọ́n gbàgbé wọn ni wọ́n wá báyìí ni. Hello, yeah. Mi gbọ́ nǹkan tẹ́ ń sọ dáadáa. Ẹ farabalẹ̀ ẹ dúró torí Ọlọ́run. Ẹ farabalẹ̀ kẹ́ ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ gọ́gọ́ fún mi. Kí lẹ sọ pé ó ṣẹlẹ̀? Nígbà wo? Báwo ló ṣe ṣẹlẹ̀? Kí lẹ ti rí mú ṣe rí wọn mú ni àbí báwo? Àbí plate number ṣe rí kankan mú ni gbogbo ẹ̀? Ok, ibo ló ti ṣẹlẹ̀ gangan? Alright. Ó dà mo ti gbọ́ mo ń bọ̀. Alright, mo ti gbọ́. Ọlọ́run ìwọ Ọlọ́run irú wàhálà wo lélẹ́yìí torí Ọlọ́run irú wàhálà wo lélẹ́yìí Ẹ wo àǹtí nǹkan tẹ́ kọ síbẹ̀ ó nágbára jù fẹ́mi o kí ló dé nǹkan nǹkan táwọn fúnra wa ta fi nira lára òun ló pọ̀ jù nǹkan tẹ́yẹ lòmíì ní tẹ́tìrà ní last year bá ti tẹ̀ra £1 ẹ ti sọ di £5 tó pé dọ́là àwọn ń bì kan ṣé dọ́là lẹ fi ra ìgbà ní last year ni kó ṣe kọ́ tẹ̀ra ní last year lẹ fẹ́ tà ní yẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ lọ́rọ̀ ọjà mi ni ẹ wo èmi ò lè ṣe ó ti pọ̀jù tèmi o mi. madam ẹ̀yin náà mọ̀ pé kò tí wọ́n. kó wọ́n bá ṣe sọ ẹ̀yin náà ẹ calm down kẹ́ yọ kúrò ń bẹ ẹ̀yàn náà lẹ́ẹ̀kẹ́ mú ètò simple tí mo lè ṣe kẹ́gbẹ́ fún mi kì í ṣe ó ti pọ̀jù owó mo wá káàkiri fún wẹ́ẹ̀dì ọmọ mi o ta ló tún pè mí báyìí Ọlọ́run. hello Fúnṣọ́. Hello mọ́mì. fara ẹ̀ balẹ̀ kó bá mi sọ̀rọ̀. Mọ́mì wọ́n ṣe pè mí tán nísìnyí o. Wọ́n ní wọ́n jíjú mọ̀gá gbé o. Ẹ gbà mí mo dára o. Bẹ́ẹ̀ ni ma right now yes ma mo ti ń bọ̀. Ọlọ́run má jẹ́ ṣẹ̀sín mo ti ń bọ̀ mọ́mì mo ti. Ẹ lọ Fúnṣọ́ bá mi sọ̀rọ̀ ẹ má gbà mí o ẹ má bí mi ọ̀rọ̀ tí o tó ń rìn yàrá ṣé tí ìdí pẹ́ wọ́n sọ fún ọjọ́ mi bẹ́ẹ̀ ni mo dára o. Mo bẹ̀ Ọlọ́run ọ̀nà mi káyé mi má ṣe dojúrú ọ̀nà mi kò má dojúrú
ìwọ nìkan lọ́ba tí ń tọ́ ní sọ́nà mi. Mo ń gbọ́ nǹkan tó ń sọ sẹ́ẹ̀. Mo ní mo ń gbọ́ nǹkan tó ń sọ. Ó lè sunkún. Sọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ mi ò yé yín ni. Kò yé mi. Mo ṣe pé torí pé ẹ̀rù ta ọmọ mi àbí torí pé ẹ̀rù pé mi ni mo kidnap ọ̀rẹ́ mi ló pa nílé kù. Okay. Ẹ̀sà, àwọn èèyàn burú ọ́. Ọmọ tó ní ìnáwó níwájú. Okay. Tó ní ìgbéyàwó ṣe níwájú ẹ̀dẹ̀ gbé ẹ̀dẹ̀ kidnap ẹ̀. Kí ló fẹ́ gbà bẹ́ẹ̀? Kí ló fẹ́ gbà nù kó wà burúkú bẹ́ẹ̀ kó dà? Ìyá. Ìwé ṣe òun yóò bá lè ṣe ètò ìdè kó pariwo ìdíje tó gbé. Àwọn èèyàn burú o. Àwọn èèyàn burú. Ti ewu wà láti lè dà sọ́mọ yẹn lọ́rùn. Gbàgbé tó lè dà sáwọn òbí ẹ̀ lọ́rùn. Tó lè dà sáwọn ọ̀rẹ́ gbọ́ngàn lọ́rùn. Ìyá. Honestly, kò dá lóòótọ́. Pẹ̀lẹ́. Mo understand ẹ dáadáa. Ó ń pity ọ̀rẹ́ yẹn, ó ń dùn ẹ́ pé wọ́n jí gbé àbí. So that èmi náà lè máa ṣe wow àbí. Ṣé o wà ọ̀rẹ́ ṣá? Ṣé kò tí mò ń bí ẹ nìyẹn? Débi lóhùn. Ok, o tún wá sọ débi kan o ní kó tiẹ̀ jẹ́ kó ṣe wedding tán kó tó gbé. Later o get ara ẹ pé sọkúsọ ló ń sọ. Kí ni mo tiẹ̀ ń sọ yìí náà? Lẹ́nu ẹ, àbí? Ṣé o fẹ́ mo bí ẹ̀rọ ẹ̀jẹ̀ mẹ́fẹ́? Lọ́mọ tó ṣe wá sọ́fíìsì lánàá tí gbogbo wá yé ìbíríṣẹ́ láti ṣe fún ṣe pé ìyàwó tó ń bọ̀ ìyàwó. Ìwọ́n nìkan ni ò bá ṣeré, àwọn ìdúkú àkókòrà bá ṣeré, àbáyọ. Ìwọ́n nìkan náà ni ò bá rí rúkọ̀ níjú gbogbo mi mọ̀kọ́ tó jẹ́ àtìgbà tó ti tó sí ọmọ yìí tó mọ̀ yìí ti lówó òfin àtìgbà yìí ló ti bẹ̀rẹ̀ sí máa yanjú ó dẹ̀ ti pẹ́. Ó ti tó bí ọdún kan sí táwọn méjì tó ti bára wọn sọ̀rọ̀. Mo ṣá ń bára wọn sọ̀rọ̀ kí àwọn òǹkà síra wọn ìgbà tó dé sọ fún mi ṣe wedding náà kò congratulate ẹ̀. Bàbá tó kún ọkọ mọ́ra inú wá dùn fún ẹni bẹ́ẹ̀ ni mi lè kidnap ẹ̀. Who is Juwon? O gbọ́ nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀. Ọ́fíìsì kò ní láti ṣiṣẹ́ sá. Ìyẹn Juwon yẹn àbí? Bẹ́ẹ̀ni sá. O mọ̀lé ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni sá. Oh good. Ọgbẹ́ni, ìgbà wo ni ìwọ àti ọmọbìnrin ti fẹ́ra yín? Èmi àti ò fẹ́ra sá. Èmi àti ò fẹ́ra rárá sá. A fẹ́ra wa rárá sá. Ó tó ìgbà wo ló ti ní lọ́kàn wípé o fẹ́ fẹ́? Ọ̀gá, bí ọdún méjì kan sẹ́yìn ni mo kọ́ ní ìfẹ́ sí. Ó dẹ̀ lóhùn ní interest. Ẹbí ò dẹ̀ ṣe ní interest àti gba ilẹ̀ mi náà ti filẹ̀ torí pé kò ní interest náà nìyẹn sá. Bẹ́ẹ̀ ni sá. Ọjọ́ tí ó wá ń sọ ní ọ́fíìsì wípé ọjọ́ ẹ ló máa jẹ́ last day tó máa wá sí ọ́fíìsì kó tó ṣe wedding. Kí ni nǹkan tó ṣe láàrin ẹ̀ méjèèjì? Ayé mi. Mo ti mọ̀ bí tí problem wá sá. Mo ti mọ̀ bí tí problem yẹn wá sá. Ṣé ọjọ́ tó wá sí ọ́fíìsì yẹn? Ó ń jẹ́ ká mọ̀ pé ọjọ́ tóun máa wá sọ́fíìsì gbẹ̀yìn nìyẹn kóun tó ṣe wedding. Àwọn èèyàn dẹ̀ congratulate ẹ̀. Wọ́n appreciate ẹ̀. Ṣùgbọ́n èmi kò ṣe bí ẹni pé inú mi ò dùn sí. Mo wá rọra lejú síbi tí èmi wá sá. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn sá. Àpárá dẹ̀ ni mo ń bá dá sá. Bẹ́ẹ̀ ni sá, àpárá ni mo ń bá dá sá. Mo kọ́. Èèyàn máa ń dàpàrà dáadáa náà. Èèyàn máa ń dàpàrà. Ẹgbọ́n ya àwọn cases oríṣiríṣi ká tí experience ìgbà náà. Ẹlòmíràn náà sọ wá ní àpárá náà ń bá dá. Àpárá náà ló máa bá dá débi kí ó máa lọ sí ìlú àwọn ẹ̀tí ní àpárá náà. Ìrọ́sà. Èmi máa dàpàrà mi ò lè kidnap sá. Will you stop that? Màá gbà ojú ọmọ àjọ ọmọ sí mi lọ́wọ́. Bọ́dù kọ́ ọmọ kan tó sọ yẹn lẹ́nu àmì. Ọ̀gá mi ò mọ̀ tí mo sọ mi ò lè kidnap ọ̀gá mi lè kidnap ẹ̀. Lè kidnap ọ̀gá. Tó bá kọ̀ láti jẹ́wọ́, ṣó tí bá lọ, tí bá máa fi padà wá síbí. Tí o máa bá pàdé lára mi, èrò á bá ìfúnra rẹ̀ pé ṣẹ́ni tó ń wò tẹ́lẹ̀ rẹ̀. Ẹ ṣàánú mi sá, mi kúrò sá, ẹ ṣàánú mi sá. Ẹ ṣàánú mi sá, mi ò kúrò sá, mi ò lè kidnap o. Àbírú kí ni mo wá kóra mi sí báyìí. Kó má ṣe o, kó má ṣe ìran ibi. Kó má ṣe. Ilé ìta o. Okay, madam, ẹ take it easy. Ṣé ti gbọ́? Ẹ take it easy. Ẹ fọkàn yín balẹ̀.
ẹ jẹ́ ká rí solutions tó wà nílẹ̀ yìí. ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún ọ́fíìsà tí àárí ẹlẹ́à wọ́n sọ fún wọn wípé ẹni tí mo fọkàn sí tí mo ń rò pé òun ló wà behind iṣẹ́ búburú yìí òun ni bọ̀bọ̀ tó wá sílé mi tó wá threatening Jùmọ̀kẹ́ ẹni tí mo rò gangan nìyẹn because báwo lèèyàn ṣe máa ní fọ́tù láti wá threatening èèyàn lé ẹ̀ òun ni mo rò ẹjọ́ tó rú lóhùn kò sí nǹkan kí nǹkan tẹ fẹ́ lórí bọ̀bọ̀ yìí tí mi ní provide fún yín láti assist investigation ẹjọ́. ẹgbọ́n wọn ní èèyàn kan threatening ọmọ mi ó lè káàkiri ní wẹ́ẹ̀dì bàbá tó ṣe láìpẹ́ yìí ṣọ́fẹ́ kọ́ mọ́ fún mi ní ọ̀gá ọlọ́pàá irú èèyàn wo lélẹ́yìí báyìí. ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ ẹ fún àwa ní àyè káwa ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ dẹ́nu ẹ̀ ṣe rí ẹni tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀yìn àwa ṣe máa ní details ẹ̀ bá ṣe máa gẹ̀ẹ́tì ibi tó wà bá ṣe máa gẹ̀ẹ́tì picture ẹ̀ àtàwọn nǹkan mìíràn lè fi trace ẹ̀ àwa ní ìdẹ̀ ó la lè fi continue iṣẹ́ wa ló máa help situation. ẹ sà kò sí ṣòro pẹ̀lú gbogbo nǹkan tẹ́ fẹ́ bí jẹ́ fídíò lẹ́fẹ̀ẹ́ ó wà bó jẹ́ pictures lẹ́fẹ̀ẹ́ ó wà kò sí wàhálà máa provide gbogbo ẹ̀ fún yín. ẹ fọkàn yín balẹ̀. wọ́n ní gbogbo ẹ̀ wà. madam máa wọ ẹ fọkàn yín balẹ̀. ọ̀gọ́lọ́pàá ẹrù tàbí amọ́mọ́ mi lára wedding wà lọ́nà tá plan tá fẹ́ ṣe ẹ̀wọ̀ ìmọ̀ ọ̀tá kò ní jọ lórí wa gbogbo èrò gbọ̀tà kò ní ṣe lórí wa lágbára Ọlọ́run. ìgbà tẹ́ ti fi wá lọ́kàn balẹ̀ wípé a máa get details ẹni yẹn látọ̀dọ̀ yín ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́. ṣé ọ̀gọ́lọ́pàá tí yóò ní bàjẹ́. David yọjú sí mi lọ́fíìsì. ìwádìí fi ẹsẹ̀ múlẹ̀ pé ìwọ àti Kúnlé tó dárúkọ yẹn lẹ́jọ́ lè bí àkókò tẹ lọ kidnap ọ̀rẹ́ yẹn tẹ̀lé pa. Mọ́mí mi o. Sori mọ́mí ẹ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹn wọ́n sì ń bí o. Bọ̀ tó o bá fẹ́ ká lọ invite mọ́mí ẹ wá tó jẹ́ pé ojú wọn báyìí ló ṣe fẹ́ jẹ́wọ́ nǹkan à ń béèrè lọ́wọ́ ẹ̀ àwa náà ò máa yìí láti ṣe yẹn. Ọ́físà, ọ̀rẹ́ mi ni Jùmọ̀kẹ́ mi lè ṣe àìdá sí i àjọ plan lórí tó fẹ́ ṣe ni nǹkan tí mo mọ̀ ẹ́ pé o ti pẹ́ sí mo ti rí Kúnlé mi mọ̀ pé wà burúkú wà lọ́wọ́ ẹ kó fẹ́ gíta fún ẹ ní mo kọ́ fún inú ọba ẹ ní. Má sunkún mọ́ o ti gbọ́ ibo ni Kúnlé ń gbé. Ibo tó gbé. O mọ ibi tí Kúnlé ń gbé. Mo wá tì mí lónìí mi ìlérò ti bẹ̀rẹ̀ pé mo lọ gbé kojú ibi tó gbé fún mi mo kò mú lọ́wọ́ lọ́jọ́ yẹn lẹ́jọ́ sá. O mọ ibi tí Kúnlé ń gbé tó ti fún ní nọ́mbà ọ̀rẹ́ nígbà tó rí. Èmi sá. Hello. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ kúṣẹ́ o. Yes sà. Ẹ jọ̀ọ́ ẹnìkan la béèrè ládùúgbò yìí. Mi ò gbàdúgbò yìí sá o, mi ò gbé bí báyìí. Mo wá ṣe lọ́dọ̀ wọn ni àwọn náà ń gbé ibà àdúgbò wọn la wà yìí. Àwọn náà ń gbé bí wo lẹ̀ ń tẹnu mọ́. Ẹ wo ọ̀gá ọlọ́pàá gbogbo tí mo fi kó dàdúgbò ìpè jọdún méjì lọ o. Ẹ ní sùúrù ẹ fọkàn balẹ̀ ẹni tá à ń béèrè a máa fi hàn yín nísìn ṣe gbọ́. Ẹ wo ẹ farabalẹ̀ ṣe gbọ́ ẹ farabalẹ̀ ọ̀gá wà pẹ̀lú yín ṣe gbọ́ ẹ farabalẹ̀. Òun lẹ ti gbọ́ tó sọ yẹn so ẹ má jáyà rárá ẹni tí à ń béèrè. Mi ò rí mi ò mọ̀ rí rárá àwọn náà máa mọ̀ tó dàdúgbò yìí náà ń gbé. Ìyá Kẹ́mi ṣé mo ṣe mistake pé mo fẹ́ ṣorí fún yín báyìí. No madam ẹ ní sùúrù ẹni yìí. Ojú yìí náà ó fẹ́ jojú ẹni mímọ́. Ok good ṣe rí ojú ẹni mímọ́ yẹn òun lẹkọọ máa ní láti bá wa jú ibi tó ń gbé ẹ̀yin ò kú ibi tẹ́ wà yìí. Ibi tó ń gbé ó gbé o. Ẹ fún wọn ládírẹ́sì ibẹ̀. Arákùnrin nǹkan tí mò ń bí ẹni kò dá mi lóhùn mo ní ṣé nítorí pé a fẹ́ fẹ́ra ẹni àbí a ò fẹ́ra ẹni àbí a ti fẹ́ra ẹni kọjá a ò padà fẹ́ra wa mọ́ ṣé òun ló fà tó fi lọ kidnap ọmọbìnrin yẹn tó fi lọ pa. ọlọ́pàá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣe rò ó yìí kódà ẹ̀ ń ti ọ̀rọ̀ sí mi lẹ́nu rẹ̀ ẹ jẹ́ kí n sọ tẹ́nu mi. Báwo ló ṣe rí wòó tó. ẹ ṣe gan sa èmi àti arábìnrin àti ń fẹ́ra fọdún tó ti pẹ́ ó dẹ̀ di àárín kan ó lóun ń travel mú lọ sí UK ó dá o àṣírọ́ ló pa fún mi irọ́ ló pa fún mi ìgbà tí mo dẹ̀ máa wá rí yóò tó òun náà ṣàlàyé fún mi pé irọ́ lòun pa fún mi kéde á máa wò àtìgbà tí arábìnrin yìí ti fi mí lẹ̀ láyé mi ò ti ní túmọ̀ mọ́
kò rọrùn fún mi láti tẹ̀síwájú. Mi ò nífẹ̀ẹ́ obìnrin mi bí mo ṣe nífẹ̀ẹ́ arábìnrin yìí. O tí ì jẹ́wọ́ simple question tí mo bèèrè lọ́wọ́ ẹ̀. Ok, jẹ́ ká gbà wípé gbogbo explanation ẹ̀ pátá nítorí result sí lọ́kàn ẹ̀ ni wípé kò gbé ọmọbìnrin yẹn kò dẹ̀ lọ pa àbí. Ìbéèrè tí mò ń béèrè. Ní ẹ̀yin náà gbọ́kàn tí mo ń sọ ládẹ́kọ̀ọ́ ṣe bí Yorùbá ni mo ń sọ Yorùbá ni mo ń sọ lẹ́nu yìí. Àní mo ní mi ò mọ̀kọ́ pa wọ́n gbọ́ pàtó ọ̀gbọ́mọ̀. Àlàyé mo ti ṣe fún yín yìí lóòótọ́ nǹkan tó bẹ̀rẹ̀ ṣe ó dùn mí gan àmọ́ pé mo ṣe rí ọlọ́dẹ ti bá mi ṣe feelings mo ní fún yẹn ọlọ́dẹ ti bá mi kúrò lọ́kọ̀ mi. Mi ò mọ̀ wọ́n pa mo ti sọ fún mi wọ́n pa ṣé màá máa parọ́ kan tí mi ò ṣe fúnra bọ́ra mi lẹ́sẹ̀ ẹ̀wọ̀ fi mílẹ̀ ṣẹfẹ́ gbọ́ kan tó bá mú ìdíkà wá ṣe ẹ̀jẹ̀ àlọ́ ní ẹjọ́ ẹ̀wọ̀ fi mílẹ̀ dà bí ìlàgbọ̀ngbò wà láti ẹ̀jẹ̀ kí n máa là kọjá ìjà rẹ̀ lórí kíni. Oh, that's good. Tó bá jẹ́ ilé ẹjọ́ ni o ready láti lọ. Ẹ̀jẹ̀ àlọ́. Bọ̀ mo fi ń dẹ lójú pé sórí gbogbo ẹnikẹ́ni yóò tó bá gbójúlé tó fi ń sọ̀rọ̀ báyìí tó ń ṣe báyìí sí mi. I am very sure pé nígbà tó bá dé ilé ẹjọ́ tó bá dé ọ̀dọ̀ ìjọba ìwọ fúnra rẹ̀ wà káwọn lórí báyìí. Yóò kú sọ̀rọ̀ sí yẹn ni à kò jẹ́ kí bí a mọ̀ sọ̀rọ̀ sí yẹn ni à. You stop that. Jẹ́ kó rí ẹ pé o. Officer. Yes sir. Mo bọ̀. Okay. Arábì ṣe parí padà. What an old man will see while sitting down. Bama kékeré kórìí igi. Ọlọ́run á fún wa ní ẹ̀wọ̀n. I cannot take it easy. Báwo ni mo ṣe máa take it easy? Ìyàwó àfẹ́sọ́nà mi ni wọ́n jí gbẹ̀yìn náà. Àbọ̀mọ̀bí tó wà ní. Ṣé o mọ̀ bí tí wọ́n gbé lọ ni? Ó lè sọ fún mi pé kí n take it easy. At this point in time, this era, tí èmi àti ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé, tá a mọ̀ bó ṣe ń lọ lọ́tùn lósì. Ó wá ní pé kí n take it easy jọ tó jọ lọ́run tí ìyá bá ń jẹ́ mi tó wà ṣé mo fẹ́ mọ̀ ni? Ṣé mo máa mọ̀ ni? Ó dẹ̀ ní kí n take it easy. Tó bá tiẹ̀ jẹ́ wípé àwọn tó jí gbé, tó bá jẹ́ pé wọ́n initiate conversation ní tèmi àti wọn jọ ń sọ̀rọ̀, tó ń sọ fún mi pé iye báyìí láwọn fẹ́ gbà jọ tó jọ lọ́run ọkọ mi á máa balẹ̀ díẹ̀. Màá mọ̀ kó wà láyé. Tí wọ́n bá padà wá communicate, ta ló fẹ́ respond? Who will respond to their conversation? Who? You have to take it easy. I'm not taking it easy. I am not taking it easy. Ọ̀gá, kí ló fẹ́? Wọ́n lálejò níta yìí. Kí ló láwọn fẹ́? Bí mo ṣe ń wò ó dà pé láti church ni. Jẹ́ kó wọlé. Okay, sir. Jẹ́jẹ́ o, àwẹ̀ jẹ́jẹ́ o. Báwo ló ṣe fẹ́ àtẹ̀sí àwọn tó fẹ́ wá báyìí sí? You need to take it easy. Ẹ̀sọ̀ pẹ̀lẹ́ dọ̀rẹ́. Jẹ́jẹ́. Rọ́kùnrin sá. Ẹ̀yà sá. Ẹ̀lọ́ sá. Ẹ̀yà sá. Ẹ̀yà sá. Ẹ̀yà sá. Kí lẹ fẹ́? Bro Fúnṣọ́ ló fún wa ní appointment nípa youth program wa tó ń bọ̀ lọ́nà sá. Ẹ má bínú, ẹ máa ní láti mú ọjọ́ ìlú. Say you give it to me! Can't you see it's not happy? Bádéjọ, please take it easy, alright? Ẹ wò, ẹ má bínú. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àsìkò tẹ́ wá yìí, it's not a good time. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n kidnap Jùmọ̀kẹ́. Jésù Kristi! Nígbà wo? Bùrọ̀ Fúnṣọ́, báwo ló lè ṣẹlẹ̀? Ṣé tí mi kọ́ tẹ́kọ̀s? Ṣẹlẹ̀ máa lọ́sìn. Ẹ̀wọ̀ jẹ́ ká gbàdúrà. Bẹ́ẹ̀ ni ohun gbogbo ní tí a fi tú wa ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Olúwa ibikíbi tí ìránṣẹ́ rẹ bá wà. Olúwa wá jáde. Olúwa wá jáde. Olúwa jáde. Olúwa jáde. Tora mo kìnìún a máa ṣàlàyé ní. Mo ní ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n ẹni tó lọ́lọ́run kì ó jogún òfò. Ṣé o ti ready láti Johnson? Will we eat now?
Kò sọ̀rọ̀ rárá. Mo ti ń sọ fún ẹ látẹ̀kọ̀. Gbogbo nǹkan tó bá fẹ́ jẹ. Gbogbo nǹkan tó bá fẹ́ mu. In short, gbogbo nǹkan tó bá fẹ́ pátápátá. All you need to do is just to ask. Gbogbo ẹ̀ la máa ṣe fún ẹ. Because kò ní pẹ́ mọ́ táwa máa fi gba ẹ̀tọ́ tiwa. Ṣọ́rọ̀ mi náà báyìí. She said we are bastards. Bàbá, ọmọ ẹni kò ní dáa fún wa kò skip rárá. Etí ni ò tún. Ó ní kò ní dáa fún wa ló sọ. Bàbá yẹ kí mi kàn súnmọ́ eléyìí. Gbogbo practical captains yẹn kò wà ní dead. Ẹ kí kàn súnmọ́ kí kàn gbé láàfún. Ó máa Aláyé tó bá lọ gbé ńlá fún sí tí nǹkan bá lọ ṣe é sí báwo la ṣe máa dẹ̀kọ́ tiwa náà. Finally, ọ̀tẹ̀ boss ẹ fún wa láyé. Boss ẹ yẹra fún wa. Boss bàbá ẹni súnmọ́ ẹ. Bàbá bọ́dí de pẹ́pẹ́ mi ẹ̀rẹ́ kí mi gbé fẹ́rẹ̀ yìí. Yọ bàbá ẹni máa pàjẹ́ ẹ kú. Now listen and listen good. Èmi àti Eluku báyìí. Kí ló fẹ́ gangan? Sọ fún mi. Bí ìgbà gbogbo nǹkan mo gbọ́ yẹn o. Èmi ni kò ní dá fún. Pè mí báyìí èyí lè yí. Hello èlẹ́ ọ̀kan tí a ó hàn o àlàáfíà múra ní káwá méètì lè wá báyìí rárá it's possible o mo ra bomi tí gbálẹ̀ bí mi bá dẹ̀ gbálẹ̀ mi tán méè lè wá báyìí wọn pé ìdí sẹ́nu ẹ tí mọ̀ ní náà lẹ́yìn jẹ́dí ṣe ti bẹ́ tán báyìí ṣe ti bẹ́ tán máa káwá ọ̀dọ̀ ẹ náà wọ́n jọjọ jẹ́ fèsì iṣẹ́ mi má kó bá mi jẹ́ fèsì iṣẹ́ mi lẹ́ o. Ìdúsẹ́ ẹni tí mọ̀ní náà lẹ́ni. Sì ń play rédíò níbẹ̀ yìí ni àbí ké dùn yìí kẹ̀. Mo fọ ibẹ̀ ìwọ̀n yẹn ti dún náà tèmi ni. Nọ́ra bẹ̀ ìwọ ní ẹsẹ̀ yìí. Nọ́ra bẹ̀ ojú mà bí wọ́n. Tí mo gbá lẹ́nu mi, Jésù. Àkásán. Ibo lẹ ti bọ̀? Mo wá gbálẹ̀ ni. Báwo ni ẹ ṣe wọnú bíbá? À ń ṣí géètì sílẹ̀ tí mo wọlé ni. Wọ́n ṣí géètì sílẹ̀. Ẹ wọlé ẹ̀rẹ́ nìkankan. Ṣé kò yẹ kẹ́ ẹ padà síbi tẹ́tí bọ̀ nù? Mi ìsàlejò sí bẹ́ẹ̀ mi gbá bébè lójoojúmọ́ ni. Now man, ní ìsìn tẹ́ ti wá wọlé, kí ni nǹkan tẹ́ rí? Tàbí kí ni nǹkan tẹ́ gbọ́? Mi gbọ́ ẹni tí o. Mi dẹ̀ rí ẹni tí èhun mo rí èhun mo gbọ́. Mi rí nǹkan kan. Tí bá gba yín ní etí, ẹ máa ti bẹ̀ máa ṣe píríọ̀dù ni. Ṣé kí ìgbà yín lẹ́nu ni? Okay now, bí mo ṣe di ojú mi ti bá wà. Ìgbà! That's how you. Ṣé wàá fọwọ́ èèmọ̀ mi máa ní? Ṣé tí ìṣọ́ yín lẹ́nu? Ẹ fẹ́ kí n gbé fún yín? Mi ti lọ. Jẹ̀bi o, torí tójú tìyẹ́ làpárò fi ń ríran o. Ẹ fúnra o,
Hello. David, baby, ibo lo wà? Okay. O ti wà ní street àdúgbò ẹ̀. Oh, okay. Má pẹ́ má bójú náà. Ń dúró. Babe. David. I'm very sorry. Má bínú pé mo dá ẹ. Kí ni tí yín kí ló ṣe yín náà? Kí ló ṣe yín náà báwo ni? Essa é jogando agora, então. Bùnmi ṣe tó ní gbogbo ẹsẹ̀ tí bí ó fi lè ṣe pè mí lábẹ́ ọ̀rọ̀ kọjá. Mo ní kí n pè é ní. Get out! So, ibi tí ẹ̀yin kúkú tẹ́tí ṣe iṣẹ́ bí lélẹ̀. Yàrá sá, àbí ṣe kidnapper. Shut up! So, ọ̀rọ̀ tí mo sọ yẹn, òun ló jẹ́ tí wọ́n máa jẹ́ wádìí. Òun ló jẹ́ kó máa sọ fún ibẹ̀ kì í ṣe kidnapper. Ẹ wo ọlọ́pàá, ẹ má dá wọn lóhùn, wọ́n ń parọ́ ni o, irọ́ ló ń pa. Ṣé rí láti bí ọjọ́ mẹ́ta báyìí ni mo tún gbóhùn èèyàn nù lé. Ìgbà tí Yòdò wá sọ fún mi wọ́n rò pé Yòdò ò lè parọ́. Ẹ lọ bá wa wọnú ilé èèyàn wà ń bẹ o, èèyàn wà ń bẹ. Mo rí ìfẹ́ mi kí ni ẹ parọ́ mọ́ wa. Ìyá ẹ̀ wo ni ìyá Fẹ́mi kọ́ ìyá Benzema ni ẹ má dá lóhùn ó ń parọ́ ni o. Officer, sir, ṣe rí àwọn ilé tí kọ̀ọ̀kan ni wọ́n bá mú vanish. Ẹ kò wọ́n fọ́ etí wọn. Officer, ó yà yóò stand up there. So òótọ́ ni wọ́n máa ń sọ ibà ilé máa kó àwọn ọmọ tẹ bá ti kó ibà ilé máa gbé wọn wá so kidnapper ni. Kì í ṣe kidnapper ọmọ Ọlọ́run ni mi ọmọ Jésù yìí ni mo bá lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ṣọ́. Ọmọ Jésù ni ẹ. Oh my God! Move it! Mi ṣẹ̀yàn, mi báyọ̀ kankan jà, mi ní pé kí tèèyàn kó má dá, mi rọ́bí síyàn, ẹnìkan wà ní pé kó jí mi gbé, pé kó kidnap mi. Sister, there is something you are not getting right. Ṣé rí ilé ayé tá a wà yìí? Kò dìgbà tí èèyàn bá ṣe ibi síyàn káwọn èèyàn burúkú kan tó hùwà ibi ọwọ́ wọn. Àdúrà ni pé k'Ọlọ́run máa ṣọ́ wa. Àmọ́ ta gangan ló lè wà nídìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí? Ta ló lè wà nídìí ìwà ìbàjẹ́ yìí tó yọ lọ? Ẹ máa ṣe sùúrù. Ṣé bí mo pè yín? Èmi mo ránṣẹ́ sí yín náà. Hold on. Inspector Oyèbádé. Oh, good. Okay. Ẹ ṣá máa ṣe jẹ́jẹ́. Tommy. Sir, mommy. Mommy. Hey, sir. This is my mom. And kidnapping her. So this is my mom. What's she doing here? Mommy. Mommy, àbí kí ni wọ́n pè é? Kí ni ìdí tẹ́ fi kidnap sister yìí? Officer. Mo rò pé nǹkan ní ti sọ̀rọ̀ ni. Ṣé wà all right? Kí ló ṣẹlẹ̀? Ọ̀dọ̀ ọ̀gá lẹ wà náà. Ẹ jẹ́ tètè ṣàlàyé ara yín. Ṣé abiyamọ lẹ́yìn yìí? Ẹ tẹ̀ jẹ́ kí n rántí ìgbà tẹ́ fi wá sí ọ̀dọ̀ mi, tẹ́ wá sọ́fíìsì mi, ẹ̀yin àti arákùnrin yìí,
tẹ́ ń ṣe bí ẹni wípé ọ̀rọ̀ ọmọ yẹn ká yín lára tẹ́ sọ wípé ẹ lè pa itú méje tó bá rí ọmọ yẹn wọ́n gbọ́dọ̀ rí ọmọ yín ni wọ́n gbọ́dọ̀ rí ọmọ yín ni àṣẹ yín gangan lẹ wà nídìí bí wọ́n ṣe kidnap ọmọ yín ìfà ó lágbára o. ọ́físà mi kidnap ọmọ mi mo dáàbò bò ní ẹ̀wọ̀n títí wọn náà ni mo ń ṣe o. hello mọ́mí precious ẹ̀wọ̀n mọ́mí Jùmọ̀kẹ́ ò ní lè dúró mọ́ o wọn ò ní lè dúró mọ́ èmi ni màá padà wá bá wọn gba nǹkan yẹn èmi ni màá padà wá bá wọn gbà. èmi ni mo máa gbà. ìwọ sọ fún èso ẹ kó rìn jìnnà réréréré torí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó bá lùlù tó bá jó òkú lẹ́lẹ́jà ń tà. ni wọ́n sọ̀rọ̀ ikú sí yìí o Ọlọ́run ní jẹ́ ká rí bí Ọlọ́run ní jẹ́ rí bí o. Olúwa o ewu onírọ̀ burúkú àlà burúkú lórí wájú lójoojúmọ́ ti sùn mí Ọlọ́run ti bá mi ṣe ogun. ìyá mo dúpẹ́ ẹ̀yin náà mo mọ tí mo bí ẹ̀ mọ́ Jùmọ̀kẹ́ kí n gbọ́ kí n gbà ní tí bá bá sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ kò ní dá mi lóhùn ẹ̀yin náà mọ̀. Jùmọ̀kẹ́ kì í gbọ́ kì í gbà tí Jùmọ̀kẹ́ ò bá gbọ́ àwa náà ò ní gbà á àwa náà ò ní gbà á ọlọ́mọ jẹ́ kí aláburúkú ìran burúkú ọlọ́mọ yẹ kó ṣe lórí wa. aláburúkú ìran burúkú ò ní ṣe lórí ẹ̀yin náà lágbára Ọlọ́run. àmín ẹ wò mọ́mí Jùmọ̀kẹ́ a máa dọ́gbọ́n sọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ni a máa gbé Jùmọ̀kẹ́ pamọ́ ni. ṣé ìṣeré ni ìyá mo dúpẹ́. ìṣeré a máa gbé pamọ́ ni. ọmọ bíbí inú mi ni màá lọ gbé pamọ́. kò yín òyìn òdà tó torí kí ni. possible. mọ́mí Jùmọ̀kẹ́ ó possible ó possible ẹ̀gbọ́n ṣé kí Jùmọ̀kẹ́ wà láyé ká má ṣe wedding àti kí Jùmọ̀kẹ́ kú ká ṣe wedding èwo ló dáa jù nínú gbogbo ẹ̀. èwo a máa dọ́gbọ́n sí ni nǹkan tèmi rò ní pé yá ká pe àwọn boys ládùúgbò kán bá wa gbé síbì kan a dẹ̀ máa sanwó fún wọn lẹ́yìn wedding Jùmọ̀kẹ́ á dẹ̀ padà wá bá wa. ó possible. Mọ́mí Jùmọ̀kẹ́ kí lẹ̀ ń sọ yìí ẹ ti náwó ẹ ti nára ṣé mi náà pèèyàn ni ṣé mi náà náwó ni èmi náà náwó àlàáfíà Jùmọ̀kẹ́ gbogbo òun ló jẹ wá lógún. ẹ̀jọ̀ tó lọ lọ́run bàbá mi ẹ̀jọ̀ ẹ má ṣe nǹkan kan fún ẹ má fọwọ́ kàn ṣé gbogbo nǹkan tó bá fẹ́ pátápátá àwọn ní kẹ́ bá mi fún un mo tètè ń sọ tẹ́lẹ̀ mi ò kọ́ bí ara sí àmọ́ nígbà tí wèrè aláǹgànà tó sọ wípé kí ọmọ mi o kó má ṣe wedding ní April 22nd pé tó bá ṣe nǹkan lè ṣẹlẹ̀ sí mi ṣànílájú mi sí dókítà ló bọ́ kò wọ́ ẹ má wádìí ṣèwádìí káàkiri o wọ́n ní wèrè nǹkan tó bá sọ ẹ má bà bẹ́ẹ̀ ni ẹjọ́ lọ́sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tá a máa mú yín náà ni kákẹ́kọ̀ọ́ fi kíìpù ẹ̀ náà ni tó bá di alẹ́ 22nd yẹn gangan èmi fúnra mi ni máa wá gbé lọ́dọ̀ yín. madam ẹ má wọrẹ kò sí wèrè. mọ́mí Dúpẹ́ ẹgbẹ́ ohun tó sọ ó mà ní kò sí wèrè. ẹ má dá lóhùn èwo ni kò sí wèrè tí wọ́n náà sọ ìyá èmi ò mọbi tó ti gbọ́ àṣà rádaràda tó ń sọ yẹn. nǹkan tí mo ní ni pé kí ẹ fọkàn balẹ̀ kò sí problem. ṣebí kò sí problem ló bá ti kọ́kọ́ sọ èwo ni kò sí wèrè ẹ̀wù ẹ má dá lóhùn ọmọ èèyàn gidi ni o kò kí ń ṣe oníjàgídíjàgan o kò ń ṣe kidnapper o ẹ má wọrí ẹ̀yin fọkàn yín balẹ̀ kò sí problem. imagine títí wọn kọ́ lẹ̀ ń ṣe o tara yín lẹ̀ ń ṣe ẹ̀dùn nígbà tẹ́ kidnap ọmọ yìí tí nǹkan bá ṣe ibi tó wà nǹkan ṣé ẹ fẹ́ sọ pé ẹ̀yin lẹ kidnap ẹ̀ tí nǹkan bá ṣe imagine ṣé rí ẹ̀yin tẹ́ ẹ lè wúlú wà yìí ní this time around ó ní pẹ́ tí ń ṣe tẹ́lẹ̀ ẹ ti ń kidnap tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kò dé lórúkọ méjì o kidnapping is kidnapping. mi kidnap wọn mi kidnap wọn ọmọ mi ni ọmọ bíbí inú mi ni mi ò lè ṣe bẹ́ẹ̀ fún un. kò sí problem tá a bá déwájú ìjọba I'm very sure pé wọn bá wa yanjú ẹ. ṣe wa ok kí ló kàn mí pẹ̀lú sí. ẹ jọ tó jọ lọ family matter ni ẹ mọ nǹkan tẹ máa ṣe fún
ẹ fi wá lẹ̀ yọ̀ǹda wa ká lọ yanjú family matter ilé kí ọ̀rọ̀ ẹbí lọ̀rọ̀ tó wà lẹ́yìn oríṣi ọ̀rọ̀ kọ̀ ẹ jọ. kí n fi ilẹ̀ kẹ́ lọ yanjú ẹ̀ ní bẹ́ẹ̀ ni kò sí problem. àìsí inspector. Yes sir. Ó ti yé mi sir. Madam ẹ dìde ẹni ṣe ń sálẹ̀. má ṣe gbogbo eléyìí gbogbo nǹkan tẹ́rù ń báyìí fún yìí. Madam ẹni ṣe ń sálẹ̀. ẹ fúnra o ẹ fúnra o. Beautiful. Okay. You can do what you do. Alright, no problem. Okay. Mi ṣá mọ̀ ní pé mo jójú ẹ lọ. Kí ló dé? Kí ló gbọ́ náà mọ̀ pọ̀ bà ní mi? Kí ló dé sá? Sorry. Hello? Ẹyẹ máa lọ sọ́hun ẹ má wọ̀rí. Ẹyẹ máa lọ sọ́hun àbàbá yín bẹ̀. Of course, ànípẹ́. Come on, Joe. Ànípẹ́. Yeah, we'll meet you shortly. Yeah. That reminds me, mommy. Kí ló ṣe mommy? Mommy ní pẹ́pẹ́ sí o, àwọn fẹ́ wá sọ́tẹ́ẹ̀lì o, àwọn fẹ́ wá change o, àwọn fẹ́. Kò sí problem ṣe láwọn rooms kọ́ débẹ̀ yẹn, wọ́n lè gbé mú kọ́nú ẹ̀ náà. Kí ni? Èmi ní pé kọ́ máa wọrí kọ́ máa wà o, èmi ní kọ́ máa wà o. Ó ní kó máa wà ṣe ìwà tí mọ́mí ṣó mọ̀ pé ìbejì ní. Ìbejì bá wà. Ibi tó bá wà yẹ kí mọ́mí náà máa wà bẹ́ẹ̀. Wọ́n náà mọ́mí pọ̀. Wọ́n làwọn pọ̀ tó bá wà ò ní láìkẹ́ wọ́n làwọn mi pọ̀ jàre. Ó mọ̀ pé gbogbo beauty ẹ̀ yẹ wá yìí ara mọ́mí ló ti kó wọ́n mọ́ ẹ̀. Oh baby. Yes, baby. Finally. Tani kí ló ṣẹlẹ̀? Ní lọ sí ọ̀dọ̀ Kíkẹ́ lókè náà, ibẹ̀ ní mẹ́kọ̀ọ́pá ibẹ̀ lásọ́wà ibẹ̀ ní kíní. Ẹ yọ̀ǹda mi lẹ́nu ẹjọ́. It's okay. I leave you too. All right. Tó wá ṣe. Babe, just like she quickie now. Don't do the one reception. Quickie. Babe, stop. Okay, wait. Let me use the restroom. I'm coming. I'll be right back. Baby, I'm waiting. Hello? Sorry, who is speaking? Shola Iwo. Shola Dallas. Hey, Shola. Shola ṣe mọ̀ wípé o sọ fún mi o máa wá sí reception then máa wá sí church gangan before that reception. Ìgbà tèmi àti ẹ sọ̀rọ̀ bí 4 days ago. Ṣọlá máa ń dà parago, ó máa ń dà parago. Má mú mi ṣe register parago. Serious? Baby! Yes, baby? Are you serious? But I am a paragon. Mi bọ́ ti sọ fún pé kó má jẹ́ kó kú sóhun gbọ́ngàn tí àwọn ìsọ kó má jẹ́ kó kú lẹ́sìn. Bọ́ sáyẹ́nsì. Babe, jọ torí ọlọ́jẹ́ sáré lọ rí. Okay, baby. Má pẹ́ o.
Ẹ ra sir. Yes sir. Ṣé kò sí sir? Not at all. Ọ̀rẹ́ mi kan ló pè mí. Okay. So ṣe èdè láti America ló ní ìfẹ́ surprise mi kóun ti wà ní compound. Mi ò tí dé sir because mi ò tí rí anybody. Àyàfà àwọn káàtó ti wà ń bí náà ló ṣì wà ń bẹ̀. In fact, àǹtí Níkẹ́ ló gbé yẹn wọlé ńsìn. Tán sáré lọ sí room wọn fẹ́ change. So wípé àwọn fẹ́ ṣáájú dé reception kẹ́yìn tó débẹ̀. Àwọn nìkan ni wọ́n wọlé sí bíbá. So mi pé kò ń ṣe pé mọ́tò tuntun kankan wọlé lẹ́yìn ìgbà tí àwọn ti. Àtọ̀. Àbí bóyá kí ẹ tún wọn pè sá. Ẹ̀hún náà ni màá try láti máa tún pè náà ni. All right sir. Ṣáwọn ladies yìí tún padà wá ni. Babe, kí ló ń ṣe látàárọ̀ náà? In fact, would you believe wípé onírú ayé àtọ̀run ni Ṣọlá o? Kò sí ńbẹ̀. Gbogbo bó jẹ́ sọ fún pé òun àṣálẹ̀. Àṣé kò sí ńbẹ̀. Babe now, kí ló ń ṣe ńbẹ̀ yẹn látàárọ̀ náà? Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́ tó tó rọrùn lájú. Jùmọ̀kẹ́. I'm available to any shit ever for me, no problem. Only one manager will tell you. Ben Simon ni manager sir. Kò tó 5 minutes tí ọkọ ìyàwó tó bọ́ síta. Nígbà tó máa wọnú ilé padà, wọ́n ti pa ìyàwó ẹ̀ sínú. Officer, mo fẹ́ kẹ́ try láti understand me. Bí mo ṣe ṣàlàyé fún yín ni mo ṣe ṣàlàyé fún officers tó béèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan. Lóòótọ́ nínú CCTV footage wa, a rí pé èèyàn kan wọlé tó wọ black. Èmi ètò ọkọ ìyàwó jáde. But a rí pé ẹniyẹn jáde padà nínú footage yẹn. Moreover, àwọn èèyàn ọkọ ìyàwó pọ̀ gan. Wọ́n kọ gbogbo rooms tó wà nígbà wọ́n fẹ́ gbà tán. Okay, CCTV hotel yín ó rí èèyàn tó wọlé. Ṣùgbọ́n kò rí ẹni yẹn nígbà tó máa bọ́ta. Bó ṣe rí ni mo sọ fún. Shut up! Listen to me. A ti fún yín ní ìkìlọ̀. Ẹnikẹ́ni nínú yín kò gbọ́dọ̀ kúrò ní hotel premises yìí táwọn fi parí ìwádìí wa. Is that clear to you? Okay sir. Jeez. Kí lẹ̀ ń kó sínú bẹ́ẹ̀? Omi ló máa wà ńbẹ̀, omi la máa ń já síbẹ̀. Omi lẹ bá ń já síbẹ̀. Omi ló wà ńbẹ̀ sir. Let's go and check it. Oh yes sir. Ìyá wọn dúpẹ́ mo ní kò fi mí sílẹ̀. Ṣé wọ́n lọ́rọ̀ sí mi ni? Ṣé wọ́n lè ṣù tó wà lẹ́yìn mi tọ́rọ̀ sí mi? Mo ní ò fi mí sílẹ̀. Mo ní ká fi mí sílẹ̀ kí lọ kó sómi ní àpò fi mí sílẹ̀. Kí wọ́n tó gbá mi dànù. Wọ́n ní kò fi mí sílẹ̀. Ìyá Jùmọ̀kẹ́, ẹ pẹ̀lẹ́. Lóòótọ́ àdánù ńlá leléyìí, ṣùgbọ́n lágbára Ọlọ́run ẹ tún ní rógun ẹkún mọ́. Bíbélì ní nínú gbogbo ká máa dúpẹ́. Pásítọ̀ máa sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ máa kí láìpẹ́ yẹn kí wojú yẹn máa sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ máa ṣe fún kí wọ́n fún un. Pásítọ̀ ẹ máa ń wọ́n dá wá ní o. Ẹ má jẹ́ kí n kọ́ kọ́kọ́ sẹ́yìn. Ẹ má bínú. Ṣùgbọ́n ṣé ẹ rántí pé mo ti sọ fún yín ìgbà kan rí? Mo ní ọmọ yín ẹ jẹ́ kí wọ́n yẹra fún ìgbà díẹ̀. Tó bá jẹ́ pé wọ́n yẹra nígbà tá a ní kan yẹra ẹ ni, ó ṣeé ṣe kírú nǹkan tó ṣẹlẹ̀ yìí má ṣẹlẹ̀. Pásítọ̀ á gbìyànjú.
àwa náà gbìyànjú níwọ̀n bá ti wà ṣebí torí ẹ̀ la ṣe ṣe igbe káwọn kan pé kó bá wa gbé pamọ́ kódà kò tiẹ̀ ní ṣe wedding débi tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí máa wá ṣẹlẹ̀. ìwọ kẹ́mi jẹ́ ìwọ kẹ́mi jẹ́ ìwọ kẹ́mi ìwọ kẹta ọlọ́run ní pẹ̀lú ọ̀sán báyìí o. mọ́mì ẹ ṣe sùúrù ọ̀rọ̀ ní pásítọ̀ tó látàárọ̀ yìí mọ́mì ẹ̀wẹ̀ calm down. kò bá gbẹ́kọ̀ gbẹ́gbẹ́ sọ̀n tó bá gbẹ́gbẹ́ sọ̀n ọmọ ọ̀pọ̀ ló fẹ́ bí fún mi fún ọ̀ṣẹ̀ báyìí tó máa tọ́jú mọ̀ kẹ́ ọmọ tó ti ń ṣiṣẹ́ tó ti ní mọ́tò tó yẹ ní gbogbo ọgbà ẹ̀jẹ̀ fi tọ́ mi lọ́jú. pẹ̀lẹ́. mọ́mì Jùmọ̀kẹ́ ẹ pẹ̀lẹ́ ogun ẹkún ò ní jẹ́ tiyín ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù Ọlọ́run á gbé yín ga fún ìfẹ́ yín ẹ gba ọpẹ́ wa. nítorí ẹ̀yin ni Ọlọ́run. bàbá máa fóun tí ń dùn mí nínú pa mí lẹ́kún mo bẹ̀ ọ́. Stop. When are you going? To where? To where about? Kí ló mean by to where? Don't be a question of women. When are you going? Stop this rubbish from being away. When you go to law. Hello, Don. So serious to him? Huh? Okay. Níbo? Shut up. Dìde lórí bẹ́ẹ̀dì ẹ kó jáde síta, what is all this? Orí ẹ̀ ti dàrú, orí ẹ̀ ti yí, ṣáàdéhùn èmi àti ẹ lọ sọ yìí. Hello Don, on my way, má bá yín junction yẹn sẹ́yìn, ní junction yẹn, náà ẹ má wá sílé, náà ẹ má wá sọ́dọ̀ mi, má bá yín, ẹ dúró dè mí junction. Okay. Me money gone. I will be here. I'm not going anywhere. Be careful. Be careful.
You look so beautiful. Black, bold, and beautiful. Don't misinterpret me. It's not like me or like color me or something, but I appreciate how much about Dubai. Told them maintain color. You are so beautiful. I'm sorry, lady. I don't do ladies. Oh my God. I don't do ladies either. More so, I have my boyfriend. She be ọkùnrin ṣe pọ̀ tó ní gbogbo ayé yìí. Obìnrin máa sọ pé mo fẹ́ máa ṣe. I just appreciate your beauty. Okay, thanks. Báwo ti ṣe ti ọ̀nà òun ní nǹkan kan lọ́kàn sí yín? Ẹ wo bí mo ti rí. Ijó àǹtí o kọ́kọ́ pàdé mi bí. Wọ́n mọ kàràmọ́ mi o. Tẹ́ ẹ bá rí bọ́n ti pọ́n mi lé bẹ́yìn gan bá wà ń bẹ̀ ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn. Mo ti ṣe nù. Àǹtí ẹ̀ gbàgbé pẹ́ ṣe mí lórí ń dọ́nà. Ẹ ṣe mí lóore èmi rántí ẹ fún mi lẹ́gbẹ̀rún mẹ́wàá. Yóò bá sì mọ ní kẹ́ni ó ṣe mí. Mo dúpẹ́ ẹ̀sìn. Ṣé sista Yemi wà lẹ̀? Mo ti rí wọn láàárọ̀ èrò àmọ́ wọ́n wà lápàtúmẹ̀tì. Kí n tó kúrò bí máa pín 5,000. Ẹ ṣeun o, mo dúpẹ́ o àǹtí. Ẹ mọ̀ lọ́rí ẹ mọ̀ bọ̀rẹ̀ bẹ́ẹ̀ mo wí. Àǹtí wọn ò ní kankan lọ́kàn sí yín báwo tí ṣe ti ọ̀nà wọ́n ṣe èèyàn. Ẹ kú ìjókòó. Hello, Fash. I've been waiting now. Oko dam dúró síbí báyìí látẹ̀kùn. Who am I? Ẹ tún wà bí ilé ni. Ibo lẹ wá fẹ́ wá. Ibi wà lára àwọn ibi tèmi ti ń ṣiṣẹ́ ọjọ́ márùn-ún nílẹ̀ ní mo kàn. Oh, okay. All right. Bọ̀dà bá ṣe ṣàwọn wá. Ọ̀rọ̀ sí ilé. Orí bẹ́ẹ̀ mi ṣe ìbẹ̀rẹ̀ ilẹ̀ gbígbá làwọn náà mú kọ́kọ́rọ́ ọkọ̀ náà. Okay, kí wà lọ́wọ́ mi. Wọ́n ti fún yín kọ́kọ́rọ́. Okay. All right. Àǹtí. Kí mo rí tí mo sọ fún yín. Ebi kó ló mọ̀ sọ wa kó mọ̀ jẹ́ àsínrin ká mọ̀ fọjọ́ ọlọ́jọ́ lọ. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ ń sọ náà? Àfi kọ́ lóun dákunú ọlá ńlá rẹ̀ kójọ́dún jìnnà síra. Mẹ́wàá nǹkan. Ṣé ẹ rántí àǹtí tó jọ bẹ́mi àti yín bí? Tán páwọn nífẹ̀ẹ́ àwọ̀ yín kọ́lọ̀ yín fàyín wà wọn lójó ṣe gbó ṣàwọn. Àbíamọ kú ọ̀rọ̀ ọmọ. Àǹtí ti dé wúrẹ́ jẹlẹ́jẹlẹ́. Wọ́n dàbù tán jẹmọ̀jẹmọ̀. Kí lẹ ń wọ́n padà gbé kúrú jẹ́ lọ́wọ́ ẹ bọ́ra. Mi ò understand gbogbo àwọn proverb ten lo bí àkẹ́ mi ò understand. Ẹ dákun sẹ́yìn sọmọ Yorùbá ni. Mo ń bá léèyàn gbé kúrú jẹ́ lọ́wọ́ ẹ bọ́ra èèyàn kú nù. Àǹtí ti kú. Jesus. Wọ́n kú o. Ọjọ́ ìgbéyàwó wọn gangan náà pọ́n pa wọ́n. Oh my God. Inú hòtẹ́ẹ̀lì náà pọ́n pa wọ́n sí. Jesus. Oh my God. Oh my God. Oh my God. Jesus. Jesus. obìnrin ló máa mú gbogbo alágbára ni mo ti gbìyànjú pé kí tèmi má rí bẹ́ẹ̀.
àti gbogbo nǹkan tó ní kò lè gbá ilẹ̀ bó ṣe sọ bẹ́ẹ̀ la ṣe bá látẹnu ẹni yìí lọ gbogbo àwọn èṣù ẹ̀yìn wọn ò lè gbépo mọ́ tó bá pè wọ́n wọn ò ní jẹ́ ní o Mr. Man you are under arrest. mi ni màá gba ẹ̀mí lẹ́nu ẹ̀. Yes. Oògùn tó ṣe sára ọ̀rọ̀ o. Gbogbo ìgbàgbọ́ tó ní nínú oògùn tó wà lára ẹ kò rọ́. Èmi ni màá waste life ẹ̀ dànù. Kí ni ọmọbìnrin yẹn ṣe fún ẹ tó fi pa? Mo ní kí ni ọmọbìnrin yẹn ṣe fún ẹ tó fi dá ẹ̀mí ẹ̀ légbodò? Tó bá jẹ́ wípé àwọn kan ni wọ́n rán ẹ, ó máa bẹ́tà kó sọ wọ́n fún mi báyìí. Tí kì bá ṣe pé èèyàn kan ló dẹ̀ rán ẹ tó jẹ́ wípé ìwọ fúnra rẹ ló decide láti jẹ́ iṣẹ́ ara ẹ, sọ fún mi kí lọmọbìnrin yẹn ṣe fún ẹ. Mo sọ fún ẹ wípé èmi ni màá pa ẹ́ dànù. Yes! Ọmọ Yorùbá ni ẹ o. Lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn tàbí lọ́wọ́ àwọn àgbàlagbà tó jù ẹ lọ dáadáa. Sọ pé kí ni ìtumọ̀ yékú? Máa sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Now, jẹ́wọ́ fún mi. Mo ní kí lọmọbìnrin yẹn ṣe fún ẹ tó fi waste life ẹ. Okay, you are not ready to talk. Mo sọ fún ẹ, mo sọ náà, mo lé mi ni màá waste life ẹ. Bí Yorùbá kí mò ń bẹ́ẹ̀ ṣeré ni. Fine. Mr. Sukanmi. Ó mọ̀ mí. Ó mọ̀ wípé Sukanmi ni mò ń jẹ́. Ó wá gẹ̀tẹ̀ dáadáa o. Bẹ́ẹ̀ ni èmi ni wọ́n ń pè ní Sukanmi asọmọsígbó. Yes. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ẹsẹ̀ yẹn, màá pọ̀ dẹ́mu ìkan lára ẹsẹ̀ yẹn. Yes. Màá mọ̀ wípé mi ò lè ṣe nígbà yẹn. Stop, my friend! Èmi lè rán torí Ọlọ́run. Ẹjọ́ ṣé òótọ́ ni gbogbo nǹkan tẹ́ ń sọ fún mi? Lóòótọ́ ni sá. Oh, good. Come in. Sure, sir. Yes, sir. Mr. Funsho, ṣé lóòótọ́ ni pé ẹ̀yin lẹ pa ìyàwó yín? Are you mad? Màá gbá ojú ẹ̀. Ìwọ kọ́ lọ́nà lọ́pàá ni. Kó nígbà tọ́jú igbá ẹ̀, igbá rẹ̀, igbá ayọ̀, igbá ìbùkún, igbá mi ò ní fọ́. Kó nígbà tọ́jú igbá ẹ̀, igbá ire, igbá ayọ̀, igbá ìbùkún, igbá mi ò ní fọ́. Bádéjọ. Olórí. Ó ti yá. Funsho, wàá gbé kan nínú gbá mẹ́ta yìí.
èyíkéyìí tó bá gbé ó di tiẹ̀. Ó káre. Wo ta ló wà nú ẹ? Ìyàwó àfẹ́sọ́nà mi lélẹ́yìí. Jùmọ̀kẹ́ lélẹ́yìí tí mo wọ̀. Mo fún ẹ ní nǹkan kan láti fi rọrí. Kí ni date ọjọ́ tó rí lójú àlá ẹ̀? Òun náà ni mo ṣe ń bá Bádéjọ sọ ká tó wọlé wá. Wípé April 22 ni mo rí. Ọjọ́ yẹn gangan ni ọjọ́ ìgbéyàwó mi. April 22 tó rí yẹn ni ẹni tó rí inú àwòrán yìí máa wọlé sùn ló máa filẹ̀ ṣaṣọ́bọ́ra. Ẹ wá o, ìtẹ́sọ yẹn ò ṣeé ṣe. Bẹ́ẹ̀ ni ìtẹ́sọ yẹn kò ṣeé ṣe. Báwo lẹ ṣe máa sọ fún mi pé April 22 ìyàwó àfẹ́sọ́nà mi gbọ́dọ̀ filẹ̀ ṣaṣọ́bọ́ra? Ẹ wá ìyẹn ò ṣeé ṣe. Gbẹ́nu ẹ̀ dákẹ́. Wo Fúnṣọ́ bó ṣe máa rí gangan nìyẹn. Wọ́n fi àkókò wa ṣòfò ní. Gbẹ́nu tí ń sọ̀rọ̀ jáde. À ń sọ nǹkan, à ń kọ nǹkan, ẹ tún parẹ́. Mo ní kò possible. Ẹ wá o, nǹkan kí nǹkan tẹ bá fẹ́ béèrè lọ́wọ́ mi, òun ní kẹ́ sọ. Àmọ́ lórí ìtẹ́ gbẹ́nulé kò possible. Torí wípé bí mo ṣe wà yìí, mo dájú gidi gan. Mo dájú débi wípé bó jẹ́ èèyàn 25 lẹ fẹ́ lọ́wọ́ mi, gbogbo ìpàdánù ni máa fún yín. Lórí ìtẹ́ mẹ́nu lọ yẹn, kò sọ̀rọ̀ mbẹ̀. Bádéjọ ò sọ̀rọ̀ ni. Àti jẹ́lẹ́dẹ̀ gbùngbàǹgbà àmọ́ àti sanwó ẹ̀ tíkọ́tíkọ́. Ó sọ pé tiẹ̀ pé ìyàn kan lọ ní kí wọ́n mú wá ní ìgbà tèmi ìyàn mẹ́rin lọ ní kí mú wá. Ọdẹ. Fúnṣọ́ làbí ọpẹ́ tá a bá délé a máa sọ ètò. Bádéjọ kò sí nǹkan tá a fẹ́ sọ torí kò sọ̀rọ̀ ọdún kan tó wà lẹ̀. Èmi ò lè lo Jùmọ̀kẹ́ o, mi ò mọ nǹkan tẹ́ fẹ́ ṣe sí, mi ò lè lo Jùmọ̀kẹ́. Fúnṣọ́ tó bá di April 22 kò sí nínú wa tó máa dá sí bí ẹni yẹn ṣe máa kú. Ìwọ ló máa mọ ọ̀nà tó máa gbà tí ẹni tá a rí inú àwòrán yìí tó fi máa fi ilẹ̀ ṣí aṣọ bóra. Ṣọ́gbà tó bá wá kọ̀ tó ò ṣe tó dágùn lá ìwọ fúnra ẹ wà wá kú bí ajá ṣe ń kú tòǹtògbòrò wà á kú bí àgbò ṣe ń kú tòun ti rọ̀rọ̀ lọ́rùn tí o fojú di wá tó ní kí là á ṣe wà á kú tìrantìran kó nígbà tọ́jú ìgbà ẹ̀. Ìgbà ire, ìgbà ayọ̀, ìgbà ìbùkún, ìgbà ayọ̀ ní fọ́. Wọ́n ní ẹni tó bá máa jẹ oyin inú àpáta kò ní wẹnu àké. Ṣé o fẹ́ kí eyín tó ti ń jẹun wá padà di tó ń jẹ gbogbo ni? Fúnṣọ́, délé ìbá lọ wá dé fẹ́ mi. Fúnṣọ́, òun kò wájú mi ni. Kí ló dé tí mi ní kúrò níwájú ẹ? Ìwọ náà gbọ́ gbogbo nǹkan tó ń sọ lẹ́nu. Ká máa ní gbogbo yín o.
ìkàmà níyàn dájú mà níyì o. Ṣé ìwọ mọ gbogbo wàhálà tí mo ṣe lórí wedding tó wà lọ́nà yìí? Ṣé o mọ gbogbo ìdààmú tí mo ti go through torí wedding tó wà lọ́nà yìí? O mọ gbogbo àwọn èèyàn tí mo ti fún ní invitation lórí wedding tó wà lọ́nà yìí? Ẹ wá ní kí n mú ọwọ́ mi kí n pa ìyàwó tí mo fẹ́ fẹ́ sílé kí n pa. Ẹ rí pé ká nìyí. Ọ̀rẹ́ ti yé mi. Gbogbo ètò ìdásílẹ̀ yìí túmọ̀ sí pé o ò ní interest láti pa ìyàwó ẹ̀. Ẹ̀yẹn túmọ̀ sí pé wàá ní interest láti ya wèrè tí wàá ráre tí ìrandíran ẹ̀ ò ní exist mọ́ nílé ayé yìí. Ọ̀nà bọ́kọ̀ tó sọ. Kí n fi ọwọ́ ara mi kí n fi pa ìyàwó mi. Fọwọ́ ara mi pa. Now you're talking. Ta ló sọ fún ẹ pé kó fi ọwọ́ ara ẹ pa ìyàwó ẹ? We have professional assassins that we can employ to do it for you. April 22nd la ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé we have time. Look, ṣé o rí gbogbo àwọn tí wọ́n wà òkè tí wọ́n ń ṣe dáadáa nínú ayé? Nǹkan kan ni wọ́n ń ṣe. And you have been doing it. Ṣé o fẹ́ wà òkè jù báyìí lọ ni? You don't want to step up? You're a man. Hello. Báwo ló ṣe mọ̀ bí? A ti wá ẹdí ibi tó ní kí n ti wá bẹ àgbà ẹ bẹ. Báwo ló ṣe mọ̀ bí tó fi wá ráyè wọlé? Gbogbo bí ẹ ṣe wá mi káàkiri, mo rẹ́ ìméjèèjì. O ò tí ì dá mi lóhùn kan tí mo bẹ̀rẹ̀ náà. Báwo ló ṣe mọ̀ bí tó fi ráyè wọlé? Wọ́n ti wá sádùúgbò rẹ̀. Mo rí bọ́ọ̀ì tó jáde lẹ́nu géètì. Mo wá ṣiṣẹ́ kan ní táìmù kan gbà ẹ́. Ọba tí wọ́n rìn méjì tẹ́ kàn ń dààmú níbi tí mo ní kẹ́ tí wá bá mi tí mi fi jẹ́ kẹrí mi ẹ̀ máa ń pè kí ni bọ̀bọ́ yìí wá mi fún. Ìtorí ẹ̀ mo ṣe wá dúró dé nílé. Straight to business. Ó fẹ́ pa ìyàwó ẹ̀ ní ọjọ́ wedding rẹ̀ fọ́pọ̀. April 22nd. Iṣẹ́ táwa gbé fún mi. Good. Smart guy. Hard guy. Ó fẹ́ pa ìyàwó ẹ̀ lọ́jọ́ wedding rẹ̀. Okay. Tí n bá pa nínú church máa gba 10 million. Tí n bá pa kó tó dé church máa gba 7.5. Tí n bá pa láàárọ̀ kó tó múra wedding máa gba 5 million. Èwo ló pè é? Ibikíbi tó bá pa sí àfọ̀nù. Bad guy. Bad guy. Ìwọ ló sọ̀rọ̀ láti ẹ̀kan. Ó sọ kankan. Àjọ ń sọ̀rọ̀ náà ní sá. Pé kí ni ẹ? Pé kẹ́ bá wa pa ìyàwó. Ọjọ́ o. April 22nd. Ágì. Àṣé gbogbo nǹkan tó lọ́run fi ń hàn mí ń pa yín. Àṣé lóòótọ́ ni. So ẹ̀yin lẹ́wà nídìí ẹ̀.
Jésù Kristi. Ẹ ṣe sùúrù. Jésù Kristi. Ẹ ní sùúrù. Jésù. Pásítọ̀ ẹ ní sùúrù. Ọ̀gá ló sọ wípé ẹ má bínú. Ọ̀gá ní kẹ́ ní sùúrù, kẹ́ ní sùúrù. Ẹ má bínú. Pásítọ̀, ẹ̀yin ló strange sí. Irú ilé yìí ò jọ àwa lójú torí wípé àìmọye láti máa ń rí. Irú wọn pọ̀. Wọ́n máa báyàn ṣe. Wọ́n máa báyàn ṣe. Ẹlòmíì lè báyàn ṣe for more than 5 years. Nítorí pé kán lè rí mú ni o. Àmọ́ tó bá ti rí mú tán báyìí, wọ́n yọrùn ni. Ṣé torí pé gbogbo wàhálà tó ń ṣe nítorí wedding ànírú wọn pọ̀. Wọ́n lè náwó kan nára kan ná more than 50 million naira. Àmọ́ iṣẹ́ ẹbí tán fẹ́ ṣe yẹn ló wà lọ́kàn wọn o. Ẹ wo àfikún lọ́wọ́ máa ṣàánú wa. Mr. Man, ṣé orí fẹ́lẹ̀ tó ṣe yìí, you are in trouble already. Àtiwọ́ àtàwọn tó kú ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí tẹjọ́ ń ṣe nítorí owó ẹ ti wọ wàhálà torí pé ó dá mi lójú pé ẹ máa fojú balẹ̀ ẹjọ́. Ìjọ ti ààrẹ wọ́n nígbà tí àyàwó ẹ gbọ́ pé ìwọ ló pa ọmọ òun wọ́n ló faint ní straight. Inspector. Yes sir. Woman yẹn kọ́. Wọ́n ṣe wà lọ́sítà. Ṣé o tún ti gbọ́? Nǹkan gbọ́dọ̀ ṣe. Sórí tí woman yẹn bá give up ó ti wo another trouble. Màá make sure pé mo deal pẹ̀lú ẹ seriously. Anyway tí o bá délé ẹjọ́ wàá máa lọ settle ẹ̀. Abẹ́ẹ̀rí báwo yẹn ṣe rí nìyẹn. Inspector. Yes sir. Ṣé anything tún kù? At all. So Mr. Man, oya. Jai my friend. Come on. Ẹni tá ó mú létí. Ọ̀gá ọlọ́pàá sá. Ilé ẹjọ́ ni next thing. Tí ó ṣe wá ní jàǹbá. Èdùmàrè má jẹ́ àpàdé wọn. Ọ̀rọ̀ ọmọ rí bá ti rò. Àṣé bí a fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ. Wọ́n gbẹ́ kòtò sílẹ̀. Wọ́n tẹ́ nílé lórí. Wọ́n tún pé kó wá súnlé. Àṣẹ ní agbójú òkunlé, èjẹ́ ní àgbà.